jẹ́ kí á gbàgbọ́ báwo wá tí ń jẹ́ báwo wá báwo àti ọlọ́run àti báwo nípasẹ̀ ọmọ Jésù Kristo gbàdá ìlànà wàlọ́kàtí òwò wá gbàdá gbogbo ọmọ rẹ̀ nítorí tó ṣe nítorí tí àánú rẹ̀ kò lálẹ́ àwọn àdúgbò kan tó ń ṣe náà ayé wa pé kò wá sílẹ̀ wá sílẹ̀ òjò ká gbogbo wa ká wà lọ́dún gbogbo wa kò lálẹ́ báyìí kò wá àjọ ọ̀rọ̀ àgbà àgbà ìlú wa ìyẹn ló kọ Jésù àfẹ́sí tó lọ́dún nígbà tí bá bẹ̀rẹ̀ sí sí wa nígbà tí kẹta ní kò gbà wọlé láì ló kọ Jésù kò wá ìjọba ká òun bàbá máa ọyọ́ náà ní ọ̀gá ìṣòro ní ọ̀gá lórí ìdálọ́ ìgbìyà ìjọ ọlọ́run bàbá máa fi mọ́ ohun tí àfẹ́sí tó lè gba àwọn sọ̀rọ̀ àbẹ̀lọ sínú ọ̀rọ̀ ní ṣókí àárọ̀ sínú ìwé ìrere ti Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ìrere ti Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ìkàbá ìpè oní nítorí tí ọlọ́run fẹ́ra yìí bẹ́ẹ̀ gẹ́ tó sọ mọ́ gbígbé ẹ̀kọ́ fi kún bí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ náà bá ṣe gbọ́ wọn kí ó lè ní ìyá nípa Jésù nípa wọn. a bá gbọ́ ibi tí a kà yí dáadáa ní wọ́n tún wọ̀n sí ibi pé Olúwa fi àpẹẹrẹ rẹ̀ fún wa láti máa fẹ́ràn ara wa nítorí pé ọlọ́run orí iṣẹ́ ọwọ́ rẹ̀ pé iṣẹ́ ọgbọ́n dára ó sì wá wò pé kí láti pọ̀ tó torí pé nínú ìwé Genesis ẹgbẹ́ àṣekẹ́kọ̀ọ́ nínú ọlọ́run bàjẹ́ tó dá ènìyàn nítorí pé àwọn fẹ́ràn ara wa nígbà tó fà á ọlọ́run wa rán ọmọ ìbílẹ̀ tuntun sí ayé ká lè kẹ́kọ̀ọ́ lára nítorí ìfẹ́ òun ọlọ́run darí ayé òun sọ fún wa pé ká fẹ́ràn ara wa gidigidi tọkàntọkàn tó náà ni ọlọ́run sọ fún wa pé nítorí tí ọlọ́run fẹ́ ara yìí tó bẹ́ẹ̀ gẹ́ tó sọmọ ìbílẹ̀ tuntun fún ọkùnrin gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ má bàa ṣe lóṣù tó bá ní ìyá nìkan kí láà sọ̀rọ̀ nípa ìfẹ́ yìí ṣé ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ ara ẹ̀ á nífẹ̀ẹ́ ọmọ kejì rẹ̀ ẹni tó bá sì nífẹ̀ẹ́ ọmọ kejì rẹ̀ kí ni o a rí ìgbèrè ọlọ́run ìbéèrè sọ fún wa wípé kí a fẹ́ràn ara wa lẹ́yìn báwo la ṣe lè máa fẹ́ràn ara wa gbọ́dọ̀ máa rántí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo tabarin nọrọ Ọlọ́run nínú gbogbo tí a rí ìpínlẹ̀ ẹsẹ̀ kẹjọ ní ìlú òfin ó gbúdọ̀ kó lẹ́nu aka máa ṣàṣàyàn nínú rẹ̀ nígbà ọ̀sán tó gbà lọ́rọ̀ yìí wọ́n bá rí kó nínú bàtà bá rántí tábà ń ka ọ̀rọ̀ Ọlọ́run nígbà ọ̀rọ̀ náà ó máa tọ́ wa sí ọ̀nà a lè máa mọ ohun tí a ṣe nínú ìwé ìwé ó sọ fún wa wípé ìjọba lè pèsè ọdún tí a bá ti ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo a máa rántí ohun tó yẹ ká ṣe pàápàá jùlọ a lè rí máa rìn ní ẹ̀ṣẹ̀ àjìnà sí wa àwa náà àjìnà sẹ́ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ ò lè díyàn gbọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni nítorí náà mo rọ̀ wá ní Ọlọ́run kíkà ìgbọ́ ẹja fẹ́ràn ara wa dáadáa Ọlọ́run ṣe lélẹ̀ ká fẹ́ràn ara wa nítorí ìfẹ́ àtijọ́ tí a bá dẹ̀ ohun tí ìwé orin Dáfídì sọ fún wa ní ẹsẹ̀ orí ọgbọ̀n ó lé mẹ́ta ẹsẹ̀ kejìdínlógún lọ ní kíyèsí ojú Olúwa ń bẹ lára àwọn ẹni tí lára àwọn ẹni tí ó bẹ̀rù rẹ̀ lára àwọn ẹni tí ń retí nínú àánú rẹ̀ nínú ojú Olúwa ń bẹ lára àwọn ẹni tí ó bẹ̀rù rẹ̀ àti ìṣòro sọ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ̀rù Olúwa a máa rántí àti máa pa òbí rẹ̀ mọ́ Olúwa dẹ̀ máa rántí rẹ̀ nígbà gbogbo Olúwa kúkú lára ìní Ọlọ́run a máa gbénú ẹ̀ nígbà gbogbo a gbọ́dọ̀ máa rántí Ọlọ́run èyí ló máa mú kí abẹ̀rù àti ìwọ̀nú ẹ̀ṣẹ̀ fi Ọlọ́run àti máa gbénú wa àárín máa rántí àti máa ṣe ìbẹ̀rẹ̀ ní ìgbà gbogbo nítorí náà mo rọ̀ wá gbogbo ọ̀pọ̀ tó ń gbọ́ mi lọ́wọ́ láti ó ní ẹ̀ láti máa rìn ní ọ̀rọ̀ Ọlọ́run
tó dà kí mi ọ̀rọ̀ náà bá lè máa tọ́ sọ́nà wọ́n bá wọnú ẹ̀ṣẹ̀ wọ́n bá ṣe ẹsẹ̀ gbé Olúwa má bàa kú sílẹ̀. Oníkíyèsí Olúwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, gbogbo àwọn tó bẹ̀rù bá ní Olúwa àti Olúwa ó ní lára àwọn tí ń retí àánú nínú àánú rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ̀rù bá tó ní ìmọ̀ Ọlọ́run lọ́kàn rẹ̀ tó nírètí pé Ọlọ́run ní bẹ̀rù Ọlọ́run ní sàn kúrúkúrú oníyàdé máa bẹ̀rù láti máa bọ̀ dúró. Bẹ̀rù bá ní ìrẹsì ọgbọ́n ká lè mú kéèyàn máa rìn àrùn ọgbọ́n láti lè máa ṣe òtítọ́ níwájú Ọlọ́run. Pàápàá jù láàárín àwùjọ gan tó bá ń sọ̀rọ̀ àwọn ènìyàn máa fọ̀ èèyàn ní nítorí pé ó ń sọ̀rọ̀ láti inú ọgbọ́n láti inú ọkùnrin wá. Nítorí náà mo rọ̀ wá ẹ jẹ́ ká máa rìn ọ̀rọ̀ Ọlọ́run ká lè máa mọ tí a ṣe ká má bàa ṣe ká má bàa ṣìnà. Àti pàápàá gan tá a bá wọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé orin Dáfídì orí 30 ẹsẹ̀ kẹ́rin ó ní tọ́ òkú sì gbére ní gbígbà alábùkún fún ní àrà ọkùnrin náà tí ó gbẹ́kẹ̀lé. A gbọ́dọ̀ máa rìn náà Ọlọ́run ká lè gbẹ́kẹ̀ká Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé nítorí pé òun ni ó mọ̀ wá òun ni ó mọ̀ wá òun ló sì mọ ìrìn àjò wá láyé tó ẹ̀dá kan tó bá ṣe gbẹ́kẹ̀lé. Ó ní gbogbo ẹ̀kẹ́ tó bá gbàgbọ́ ó ti láyé. Nítorí náà ẹ jẹ́ ká fẹ́ràn ara wa ẹ jẹ́ ká dúpẹ́ bára wa lò ní gbogbo tí a bá ń lọ gbogbo tí a bá wà láyé láàrin ẹbí ni láàrin ẹgbẹ́ láàrin ọgbà níbi iṣẹ́ ní gbogbo ibi ní Nàìjíríà ní orílẹ̀-èdè gbogbo tí a bá wà láyé ẹ jẹ́ ká máa fẹ́ ara wa lò. Gbogbo ẹ̀ka tó bá sì tọ́ ọmọ nìkejì rẹ̀ kò ní nínú ẹ̀ṣẹ̀ nínú Ọlọ́run á sì máa dùn sí ní ìgbà gbogbo ń gbọ́n pàpà inú nǹkan máa dùn nítorí pé ó ń ṣe kú dáa nípa ara ẹ̀. Tó mo rọ̀ wá wákàtí ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa dá fẹ́ràn ara wa ká dẹ̀ máa bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run torí pé tá a bá ti ń bẹ̀rù Ọlọ́run tá a rán tí òfin rẹ̀ ká máa tún dá gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tó dáa òun ló gbé Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tó dára inú Ọlọ́run ò ní dòtí ìdí ni ẹ̀ta gbọ́dọ̀ máa rántí Ọlọ́run nínú gbogbo tá a bá fẹ́ máa ṣe láyé. Mo sì gbà á ládùúgbà fún wa pé ọba àwọn olúwa kó jọ kó wà ní agbára kó wọnú wa kó máa gbé ń wá sọlá Jésù Olúwa wa àmín. Ní ìlà máa dá ìlú sí nítorí náà ẹ máa gbé ní àlàáfíà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ní ìgbé sílẹ̀ o láyà àmín. Omi ni ti ní tòótọ́ pẹ̀lú ìbẹ̀rù Olúwa Adébáyọ̀ àlàáfíà fún ọyìn o àti orúkọ tó ń gbọ́ mi láyà àmín.